wa Àwórì làwà Ìjẹ̀bú sọ ọdún ẹ̀ àwa sí èdè ìjìnlẹ̀ Ẹ̀gbá màmí sẹ́gbá yìí ìlú ẹ̀ màsáwórì méjì ṣọ̀kan o eré àgàjà lérè ìyàlẹ̀ ìdílé bàbá bàtò ni wá. ẹgbẹ́ àwọn ẹ máa wo kí ti gbé o àkíwá àkó àṣálẹ́ àkíwá káàbọ̀ sórí ètò tàṣálẹ́ yìí o ètò nílẹ̀ Àwórì ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa ilẹ̀ Àwórì níbàjẹ́ ire ìwé yìí lójú owó mi rí ire lójú gbogbo àmárí o èmi ọmọ iná ọlá Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbàgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòókò ṣòwò ọmọ gbẹ̀dẹ̀gbẹ̀dò ọmọ abọ́ ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sà màlé ọmọ níkọ́ ọ̀dájú mẹ́ni ọ̀wọ̀ èmi náà rí mo tọ́dé sórí ètò tèmi o kí jú mi ṣe o kí n tó máa tẹ̀síwájú mo ṣèbà àkọ́dáyé àṣẹ̀dá ọ̀run ọba lè jẹ́ kí tọ́ ṣeéṣe fún wa lè ní kì í ṣe mímọ́ ṣe kì í ṣagbára wa ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ṣùgbọ́n ó wọ náà nínú ọlẹ́ ó tọ́ jẹ́ ká ríra wa lè nílà o mo dá gbogbo ìbà àtọ́lá sọ́dọ̀ adẹ́dá àṣẹ̀dá kí má ṣì sọ kí má ṣì ṣe lè ní o mo wá ṣe bá gbogbo ládéládé ilẹ̀ Àwórì pátá tílé tó kó ọ̀tọ̀kùlú ìlú ìjòyè baálẹ̀ gbogbo oníbà pátá ẹ jẹ́ kí jú mi ṣe lè ní mo ṣe báyìí o kí má fẹnu gbó bí ọwọ́ òfin níládìí ẹ̀mí tó kó ẹ̀ mọ́bọ̀ kí n lọ rí kí n bọ̀ rí bẹ́ẹ̀ ló máa rí kí a tó bọ́ sójú agbami ètò ẹ jẹ́ ká lọ gbọ́ àǹtẹ̀mù àkíná ká lọ gbọ́ àǹtẹ̀mù àkíná àmì bọ̀. ilẹ̀ Àwórì ilé tiwa ẹ̀jìká àfùmọ̀ṣọ́ ń ṣó lílé lóko lèyí odi Àwórì ọ̀hún ṣolí gbogbo wa ilẹ̀ lè ṣọ́ fún ara ètò yìí ara ẹ̀jìká àjùmọ̀gbéga ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi ṣá ìfẹ́ lé omi yára látọ̀nà ìfẹ́ sáwà látọ̀nà ìfẹ́ sáwà ọmọ ọlọ́fin ìdè kájọ gbélé wa lárugẹ tọmọdé tàgbà ilẹ̀ wa lọkùnrin ẹtì lóbìnrin ilẹ̀ Àwórì ológo ọmọ ọlọ́fin ní gbogbo wa ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi ṣá ìfẹ́ lé omi yára ẹja rántí ọ̀hún ọmọ wa ẹja rántí ọ̀hún ọmọ wa èyí òkùnkùn bìrìbìrì ìmọ́lẹ̀ ti dé fún gbogbo wa iṣẹ́ tó bẹ̀rẹ̀ ìdè lọ́kùnrin ẹ̀ tí lóbìnrin ikú làwọn ló ń dàgbà jùlí ọmọ ọlọ́fin ẹ̀ ìdè ìfẹ́ ni omi tí ìfẹ́ ni omi ṣá ìfẹ́ ni omi yára fún ògo ilẹ̀ wa. kí ẹ ṣe jẹ́rìí wẹ fún ògo ilẹ̀ wa ìfẹ́ yìí náà láàmì pariwo tọ̀tọ̀tọ̀ fún wa látijọ́ yìí ká fira wa ṣoṣo ọmọ ọlọ́fin ti lé tó kó ìkóṣù ẹ̀ láwà ká ríra wa lọ́mọ ìyá ká máa mú ogun gbogbo èmi ní kókó jábele kálukú lómi ṣe tẹ ká mú yẹ kúrò nínú Tàwórì kí ẹ ṣe máa jẹ́rìí wẹ ká tó máa bọ́ sójú agbami ẹ jẹ́ kí n sáré dúpẹ́ lọ́wọ́ òun lé ò jẹ́ ká ṣọ́ bọ́ọ̀lì jìká wa o òun kò ló ní ká máa nìṣó mo dúpẹ́ lọ́wọ́ akẹran onímọ̀ bá ẹkùn mo dúpẹ́ lọ́wọ́ yìí o kábíyèsí kọba pẹ́ o ẹ pẹ́ lórí àpèrè yìí fún wa mo dúpẹ́ lọ́wọ́ bá Láńlẹ́gẹ́ ọlọ́ta tìlú Ọ̀tà kábíyèsí ọlọ́fin àgbè wá ẹ máa gbàlejò gbogbo nílẹ̀ Àwórì kúrò ẹ káàbọ̀ ayọ̀ bẹ́ẹ̀ yìí látọ̀ máa fi àpàdé ara wa mo dúpẹ́ lọ́wọ́ Alápá tìlú Àpá ọba Oyèkànmí Tálápá mo kí yóò kábíyèsí ẹ kú àdúró tiwa o mo kí ọba Onímèké Abraham Ọ̀gábí Òyìkí ìlú àkọ́kọ́ mo kí yí Onímèké tìlú Mèké mo kí yóò ẹ ṣe ẹ kú àdúró tiwa mo wá kí Prince Kenny Akínòsí mo kí yín èèyàn lẹ́wà èèyàn là ẹ kú àdúró tiwa mo kí Mr. Kamarudin Òjòlówó
mo kí yó gbogbo ló máa kórè oko délé làṣẹ Èdùmàrè mo kí Mr Adébáyọ̀ Ibrahim gbogbo yìí pápátá ní kí ẹ kú àdúró ti ètò yìí àrẹ̀mọ Olúkòsọ́kọ́ ọmọọba ìlú Ìwòrò àrẹ̀mọ ẹ kórè oko délé làṣẹ Èdùmàrè Alhaja Balikis mo kẹ́ ẹ ti kẹ́ o a ò ní jábọ́lẹ̀ yín kẹ́ ṣe mí pọ̀n wá Mrs Dasliva ìyálé kan gbogbo yìí ní kí ẹ ṣe ẹ kú àdúró ti wa ọlọ́fin àgbéwá ilẹ̀ Àwòrò níbàjẹ́ baálẹ̀ Amusa baálẹ̀ Lógbò Ẹlẹ́gbà baálẹ̀ ẹ pẹ́ lórí àpèrè yìí o ẹni ká máa nìṣó inú wa mi dùn ká ṣe mí rí iye ìlú Ìlógbò Ẹlẹ́gbà wà níbàjẹ́ làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ rẹ mo kí Adétutù Akíòsí mo kí ẹ kú àdúró ti ètò yìí Olóyè Lateef Kẹ́hìndé Sàákà aṣojú ọlọ́tà mo kí yó ògbóni ẹ̀kọ́ ayẹyẹ ọjọ́ bí ó ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀rẹ́ láyé mo kí èyí aṣojú ọlọ́tà ti kẹ́ gbogbo yín ní kí ẹ̀kọ́ àdúró ti ètò yìí ọlọ́fin àgbè wá mo kí Mr Ahmed Jamiu Adékúnlé ògbóni kòkòkò bẹ́ẹ̀ yìí láàárọ̀ tá a mi lé o àìbògùn ẹyẹ lórí ìtẹ́ pírí bẹ́ẹ̀ lólógo mi jí kí ẹ̀ ṣe máa jẹ́ ẹ̀rẹ́wẹ́ mo kí Olóyè Lateef Ọlọ́ládé Fáróǹbí Bọ̀rọ̀kìnní tìlú Èwò olóyè àṣe pẹ́pẹ́pẹ́ làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ o mo kí Mr Ọlátòsìn Babátúndé mo kí ẹ ti kẹ́ ẹ ṣe ẹ̀kọ́ àdúró ti ètò yìí mo kí òjíṣẹ́ Olúwa Ayọ̀délé Ògúnbíyì èmi pẹ̀lú ló wà lórí ètò yìí lọ́sẹ̀ lè kọjá Igwe one mo kí yó ìjọ Ọlọ́run á máa tẹ̀síwájú ẹ ṣe ẹ̀kọ́ àdúró ti wa ọlọ́fin àgbè wa àwa ṣe pẹ́pẹ́pẹ́ làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ rẹ mo kí olórí Ọmọ́tọ́láni Odùsọ̀yà mo kí ọba Ìdíọ̀kẹ́ tìkẹ́ mo kí yó ẹ̀kọ́ àdúró ti ètò yìí ọlọ́fin àgbè gbogbo wa mo kí ọba Ìwòrò Oníwòrò bàbá wa ẹ pẹ́ lórí àpèrè yìí oníbẹ̀kọ́ ti bẹ́kọ́ mo kí gbogbo yìí ìlú gbogbo ọ̀ níbàjẹ́ làṣẹ Èdùmàrè mo kí ọba ọlọ́tọ̀ tìlú Ọ̀tọ̀ Ògún Àwò kọba pẹ́ o ẹ pẹ́ lórí àpèrè yìí o mo kí Tajudeen Fáróǹbí gbogbo yí pátá ní kí ẹ kú àdúró ti ètò yìí èyí tẹ̀mí gbàdúrà fún wa ní gbogbo gbà lábẹ́ bá pè wá bẹ́ẹ̀ èhé àdúrà yìí pọ̀ jù ọlọ́fin á gbé wa gbogbo kẹ̀sẹ̀ mi gbà náà lómi ṣẹ lórí wa àwa ní ṣiṣẹ́ níjọra wa lójúlójú yìí o kí ẹ sì máa jẹ́ mo kí jà fún authority mo wá kí ògbóni mi yìí Mr Adétúnjí Fádínà àwọn ní alága bámbàm ti Àwórì tourism ẹ̀hún náà ọwọ́ àlèyé mi ọ ní kí máa nìṣó lórí ètò yìí kí ṣe yẹ kí ríre wẹ́ gbogbo àwọn ọmọ Àwórì pátá ló ní ká máa nìṣó lórí ètò yìí inú wa sẹ̀mí dùn kẹ̀ṣẹ̀ mi tì wá lè yìí ọlọ́fin àwọn àgbè wá gbogbo àdáwọlé gbogbo aló máa yọrí sí rere o mo kí gbogbo òṣìṣẹ́ nílé Àwórì pápátá látòrí ọkùnrin títí dóbìnrin pápátá mi ò yọ nìkọ́kọ̀kù mo wá kí olórí oko bámbàm Akíòsí Jamiu ọ̀gá mi a ṣe pẹ́pẹ́pẹ́ o lè gbà líkì ní ìbá tó wá ti sẹ̀rẹ̀ gẹ̀jigẹ̀jù bẹ́ẹ̀ lọ ọ̀ ní fi rántí wa ní kòtò láṣẹ Èdùmàrè gbogbo abẹ́ yìí ló máa fi ìtìjẹ́ rẹ ọ̀wá ní fi rántí wa nínú ibojì kí ẹ ṣe máa jẹ́ rẹ ká tó wá máa tẹ̀síwájú gbogbo ẹ̀ ní ti darapọ̀ wọ́n wá lórí ìlà gbogbo yín ní rí o mo rí yó Tóyán Jésù ṣe Michael ẹ̀yin náà wà pẹ̀lú wa lè ní mo kí yó mo kí Azan agbéra ẹ̀yin náà wà pẹ̀lú wa ẹ̀mí wò wá lọ́wọ́lọ́wọ́ mo kí Túndé Jọlá Oṣó ọ̀hún náà mi wò wá lọ́wọ́lọ́wọ́ Adéyẹmí Matthew ẹ̀yin ti kẹ́ òjíṣẹ́ Olúwa lọ́wọ́ mo kí yóò gbóni o ẹ pẹ́ fún wa o mo kí ẹ̀yin náà wà pẹ̀lú wa Odúsánmí Jeremiah ọ̀hún náà mi wò wá lọ́wọ́lọ́wọ́ ọba Ọláwálé Nurudeen ẹ̀yin náà ẹ wà pẹ̀lú wa kọba pẹ́ o mo kí Surajudeen Afọlábí ẹ̀yin náà wà pẹ̀lú ẹ ní ògbólí wa ẹ kú ètò ìyànjú làmí gbà kí ẹ ṣe jẹ́rìí ẹ mo kí gbogbo wa pápátá ká tó wá bọ́ sójú agbami ètò ẹ láìkí péjì wa o Facebook wa ẹ láìkí péjì wa Onílé Àwórì Media àti lè gbọ̀rẹ́ lórí Facebook gangan ẹ láìkí péjì wa ní YouTube ẹ máa wo iṣẹ́ wa libẹ́ ẹyẹ àmì bẹ̀ wá là ẹ máa wo iṣẹ́ wa Instagram àwa libẹ́ Twitter handle wa Nílé Àwórì àti Nílé Àwórì ní gbogbo ẹ náà láàgbé wà ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa kí ẹ ṣe máa jẹ́ ẹ̀rí wẹ́ mi ò wá ní ṣaláì gbàgbé ọ̀hún leave wa mi ṣe wá lóge lórí ètò yìí mi ní gbàgbé ohun mọ́nítà ṣọ́ọ̀kì ẹyẹ ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ wa láò mọ́nítà ṣọ́ọ̀kì ọ̀hún wà pẹ̀lú wa lórí ètò gbogbo àlejò lábàá ń gbé wá lọ̀ mí ṣe lóge bó bá jóbìnrin láwọn mi fún un lé ìpèlé àti gèlè bó bá jọkùnrin fìlà lọ́hùn mi gbà mọ́nítà ṣọ́ọ̀kì ọ̀hún wà lé Ẹgbẹ́dá lọ́hùn ẹ bá wa gbéṣẹ́ fún un ẹ pé mọ́nítà ṣọ́ọ̀kì sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ ọ̀hún yìí 07031968743 ẹ pé mọ́nítà ṣọ́ọ̀kì bẹ́ẹ̀ bá ti ń bá òun dòwò pọ̀ gbòókè ajé àmàbùgbà jẹ ọmí ránṣọ fọ́ba ládéládé ti jòyè ọ̀tọ̀kùlú ìlú lọ́mí ránṣọ fún ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ wa là àní ètò yìí ṣí sílẹ̀ fún gbogbo wa ẹ jẹ́ kí a jọ dòwò pọ̀ kí ẹ ṣe jẹ́rìí wẹ́ ọlọ́fin á gbé wa Ilé Àwórò níbàjẹ́ àwa ṣeéṣe fún wa ire lójú owó mi rí ire lójú gbogbo àmàmárí o ire kàbìtì kí ẹ ṣe jẹ́rìí wẹ́
mi ní ṣaláì wá sọ ọ̀hún èèyàn mi yìí ó wà pẹ̀lú mi lórí ètò yìí mo sọ lè jẹ́jọ́ Candid ó wà pẹ̀lú mi lórí ètò yìí ó ní kí n máa nìṣó wípé kò sí ewu kọ́ ọ̀hún mi ṣe gbogbo ọ̀hún ọmọ Àwórì lè wà lè yóò di lọ́hún connection of Àwórì and descendant in diaspora Candid ó wà pẹ̀lú mi lórí ètò yìí ìlú ọba lọ́hún múlé sí gbogbo ọmọ Àwórì lè wà lè yóò di pápátá ẹ gbọ́dọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí o ìṣọ̀kan láàmì sọ ó ṣe pàtàkì fún wa ẹ jẹ́ ká darapọ̀ mọ́ òun lọ́hún lẹ́sẹsẹ ní màmá yànnànú ẹ fún wa ọ̀hún ó kú lọ́ọ̀ ti gbé ṣe gbogbo ẹgbẹ́ yìí ti wà ó ṣe díẹ̀ o ọ̀nà jì o ó pẹ́ díẹ̀ o lára àwọn ikú lọ́ọ̀ ti gbé ṣe some of our project donation of stationery to Àwórì students ó ti ṣe yẹ donation of chairs to Awan house ó ti ṣe yẹ ti kẹ́ support for Àwórì LASU project ó ṣe yẹ ti kẹ́ scholarship for Àwórì students in Nigeria partnership with Awan àti NC ọ̀hún ti kẹ́ ó ti ṣe yẹ pẹ̀lú wọn náà bẹ́ẹ̀ ó ti ṣe yẹ pẹ̀lú wọn bẹ́ẹ̀ scholarship for Àwórì student in diaspora ọ̀hún ó ti ṣe yẹ náà pẹ̀lú wọn bẹ́ẹ̀ ó ti wà lé gbogbo bẹ́ẹ̀ ń lọ́ọ̀ ti náwó sí tábàbá mi sọ nípa Àwórì day lọ́ọ̀ ti ṣe lé òkè òkun lọ́hún ó ṣe lé ọdún yẹ 2011 ó ṣe lé ọdún yẹ 2013 ó ṣe ní yẹ 2015 ó ṣe ní 17 ó ṣe ní 19 èyí lè wá mi bọ̀ yìí lọ́dún làwà ìkòrò ti jẹ́ kí gbogbo ẹ̀ dáa ṣùgbọ́n a mọ̀ wípé a ṣe fún gbogbo wa èyí lè mi bọ̀ yìí ó máa wáyé lé ọdún yẹ 2021 lè ẹ̀ máa wáyé ìyẹn máa wáyé ní Florida ní October ọjọ́ kìíní títí dọjọ́ kẹta lè ẹ̀ máa wáyé kí ẹ̀ ṣe jẹ́ ìríwé ẹ jẹ́ kí gbogbo wa ká wà ní gbáradì kọ́lọ́hún dẹ̀mí gbogbo wa sí jùgbà ẹ lọ bẹ́ẹ̀ bá máa kàn sí un ìtorí a gbọ́dọ̀ darapọ̀ ẹ̀yẹ́ gbé wa àwa lè tẹ̀wá ilé yìí kẹ́ èyí ó yẹ káwa ti kẹ́ ká kọ́gbọ́n lè dirẹ̀ o olùbá lè mọ ọmọ wa olúwa lòkè òkun lọ́hún bá mi ṣayẹyẹ ọjọ́ Àwórì kí mi ṣàwálẹ̀ yìí ọ̀wọ́n ọmọ wa mi gbé kíní ìga lọ́hún ẹ jẹ́ káwa ti kẹ́ ká pọ́n kíní wa lélẹ̀ yìí ẹ̀yẹ àmìbẹ̀ wàhálà ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa ààrẹ bẹ́ẹ̀ bá máa kàn sí un ààrẹ Candid àwọn ni Saheed Olùsí ẹ lè pè òun sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ òun +1 732 678 3901 ẹ pè òun sórí nọ́mbà yẹ bẹ́ẹ̀ bá máa bá òun sọ̀rọ̀ bákan náà chairman of membership committee Díméjì Ọlánàdé òun wà ní ìlú Amẹ́ríkà lọ́hún USA lọ́hún gbé wà lọ́hún ẹ lè kàn sí wọn nọ́mbà lẹ́ẹ̀ lè pe ọ̀hún sí rèé +1 240 529 7523 nọ́mbà lẹ́ẹ̀ lè pe ọ̀hún sí rẹ́wẹ́ kí ẹ ṣe jẹ́ rẹ́wẹ́ báwa tó wá pọ̀ secretary of membership committee Ìdòwú Olúmídé Canada lọ́hún gbé múlé sí Canada lọ́hún gbé wà ẹ lè pe òun sórí nọ́mbà +1 647 248 4890 ẹ lè pọ̀ òun sórí nọ́mbà ẹ ti kẹ́ kí ẹ ṣe jẹ́rìí ẹ gbogbo máa Àwórì lè wà lè yóò di pápátá ẹ jẹ́ ká parapọ̀ káàdì kóṣó ẹjọ́ yẹn ẹgbẹ́ yìí Candid collection of Àwórì and descendant in diaspora ẹ jẹ́ ká jọ yín wọn lọ́hún kí gbogbo ìwà lè ṣọ̀kan ó ṣe pàtàkì fún wa ó ṣe pàtàkì mọ́ kí gbogbo ẹ̀yìn lè wà lídí ẹgbẹ́ yìí lè gbé kalẹ̀ ọpọlọ yóò níjọba lágbọ́ Ọlọ́run ìṣọ̀kan ilẹ̀ Àwórì náà láàmì pariwo yìí ẹ jẹ́ ká fira wa ṣèkóṣó bá a bá wà lójú kóṣó ìyẹn límọ̀ wa máa ṣèkóṣó ẹ jẹ́ kó ríra wa lọ́mọ ìyá kan náà ọlọ́fin àgbè wa kí ẹ ṣe jẹ́ ríwẹ́ wẹ́bsáìtì wọn ẹ lọ sí www.awori.org ẹ rí gbogbo kú lọ́ọ̀ ti ṣe gbogbo kú lẹ́bàá tó máa mọ̀ nípa òun ẹ lọ síbẹ̀ ẹ rí òun libẹ̀ kí ẹ ṣe jẹ́ ríwẹ́ ọlọ́fin àgbè wa ilẹ̀ Àwórì níbàjẹ́ mo kí gbogbo ẹ lè ti darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo ìpátá ní rí Priskeni ẹni kí ti gbé ògbére a máa gbére fún gbogbo alá kí ẹ ṣe jẹ́ ríwẹ́ ọlọ́fin àgbè wa mọ̀mí bọ̀ ké ná ẹ jẹ́ kí a sáré gbọ́ ìpolówó yìí mọ̀mí bọ̀ ké ná. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún àrà ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀
ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbọ́gbé wa látòkè wá kádẹ̀ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kànlébi àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yèmí fàfàsẹ́yìn fún wa kádẹ̀ wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ ó àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lé polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbájẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813 920 4812 ímeèlì wa nileawori@gmail.com ẹ̀bí kẹ́ẹ̀kan sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. Kí ẹ ṣe jẹ́ rẹ ẹ jẹ́ ká jọ dòwò pọ̀ kí ajé àmà bugbájẹ wàràwàrà ọlọ́fin àgbè wá ṣeéṣe fún wa ilẹ̀ Àwórì oníbàjẹ́ ire lójú owó mi rí ire lójú gbogbo àmàrí gbogbo ẹlí ti dapò gbogbo ẹni rí o Prince Rasheed Adékànbí mo kí yó Surajudeen Afọlábí Yemis Glady gbogbo yí pátá ló ti darapọ̀ mọ́ wa gbogbo yí pátá ní kí o àṣeṣe fún ọlọ́fin àgbè wa ilẹ̀ Àwórì oníbàjẹ́ kí ẹ ṣe jẹ́ rewẹ́ màmá kí n tó wá lọ gbé àlejò mi wá sí orí ètò lè alẹ́ yìí mo mìíràn gbogbo wa gbogbo ọmọ Àwórì tí ilé tó kó ẹ jẹ́ ká ríra wa lè kó ṣó ká wá fìmọ̀ ṣe kó ṣó ẹ jẹ́ ká ríra wa lọ́mọ ìyá kó ṣó náà kó nǹkan jàbìlì kálukú lómi ṣe tiẹ̀ ẹ jẹ́ ká mú yẹn kó lílo ọ̀rọ̀ wa kò lè mú wa débì kọ̀ọ̀kan rárá kò lè mú wa débì kọ̀ọ̀kan kò lè jẹ́ kẹ̀tọ́ wa tẹ̀ wá lọ́wọ́ àmì bẹ̀ wá là bá a bá dì í síbì kan ẹ jẹ́ kí rí wẹ́ ọ̀nà ọ̀hún ara wa nǹkan mi sọ ní kinní kan kì í jẹra òun níyàn kì í ṣe yẹ kí tiwa náà rí rẹ Àwórì ò gbọ́dọ̀ máa jẹra òun níyàn ẹ jẹ́ kí ìhùwà kí jẹ́ hu káyé gbè ìbẹ́bọ jẹ́ ẹyẹ àmì bẹ̀ wá là ọlọ́fin á gbè wá ilẹ̀ Àwórì oníbàjẹ́ o máa gbé ògbóni mi wọlé ìkábíyèsí o mo ṣe bọ́ orí adé o orí adé àgbẹ̀ o àṣẹ Èdùmàrè ẹ bá wa dárúkọ yìí fún gbogbo aráalé àwa ti mọ iye àti tàjẹ jíṣẹ́ orúkọ yìí síta lè ṣùgbọ́n ẹ tó bá wa dárúkọ yìí fún gbogbo ọ̀hún ẹgbẹ́ wa ọ̀hún l'Àwórì pápátá nílé lóko lèmi wo ètò yìí lọ́wọ́lọ́wọ́. Samuel Olúfẹ́mi Ojúgbélẹ̀ lórúkọ mi jẹ́ èmi ló jòlì ìlógbò Àṣòwò ládùúgbò Ọ̀tà local government. kọ́ bá pẹ́ o. Àṣẹwẹ́. ọlọ́fin á gbè wá. Àṣẹwẹ́. ilẹ̀ Àwórì wa níbàjẹ́. Àṣẹwẹ́. Kí ẹ ṣe máa jẹ́ ríwẹ́. Àṣẹ ẹ ṣe fún àkókò ilé fi sílẹ̀ fún wa wípé ẹ sọ ẹsẹ̀ jẹ́ kí ríwẹ́ inú wa dùn lẹ̀ ti rí lórí ètò wa lè ní. Mo mí bọ̀ ẹ bá mi dúró sórí ìlà ẹ gbogbo àwọn aráalé pápátá. Lè nọ́mbà láàlè fi pè sí lè ní MTN wa yẹn kò lè ṣe é pè wọlé Airtel wa lẹ́ẹ̀lè fi pè wá lè ní tẹ́ bá fẹ́ gbọ́ nǹkan kan àbí bá máa béèrè kankan lọ́dọ̀ kábíyèsí Airtel wa lẹ́ẹ̀lè rí pè lè ní tàbí WhatsApp nọ́mbà wa MTN yẹn ó wà hàn tẹ̀bí bẹ́ẹ̀ bá tọ́ pè sórí WhatsApp nọ́mbà àti Airtel náà ìyẹn náà ìyẹn olúwalé ṣùgbọ́n MTN wa ẹ lè rí pé ó wà lórí iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ kí ẹ ṣe jẹ́rìí wẹ́ gbogbo ẹgbẹ́ wa ń lílé ẹyẹ kò sí olíkèrè lẹ̀ ti fi ràn ètò yìí lọ́wọ́ o àgàn ní ètò yìí wa gbogbo àgbọ̀dọ̀jọ̀ gbé láwo ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa kí ẹ ṣe jẹ́rìí wẹ́ màá padà sọ́dọ̀ kábíyèsí o. èmi jẹ́ o. Ìbéèrè méjì mẹ́ta kan ní níbi kó tó di wípé bóyá àwọn aráalé lè fẹ́ máa béèrè lọ́wọ́ yìí kábíyèsí ìjẹ́ àjọṣepọ̀ lè dánmọ́rán ìjọ wà láàrin gbogbo ẹ̀yin lọ́balọ́ba lògùn lọ́hún ká tó wá sọ lè kó lè yí kẹ́nà. Àjọṣe lè dánwà ó wà bá a bá lè tán àwa jẹ bẹ́ẹ̀ni àjọṣe wa ó dán mọ́rán torí à ń gbọ̀sọ́ àwa a lè léde àyè èdè òyèdè yẹn lè wà yóò ká máa parí ẹ. nínú àkíyèsí tiwa a rí wípé
máa ṣe tiẹ̀ kémi náà máa ṣe tèmi ó pọ̀ jù ìgbà fúnra wa ó ẹ̀mí fà wá lọ́wọ́ sí èyí káì máa ṣe gbà ẹ̀tọ́ là wá lọ yẹ lórí ẹ o. sórí ìyẹn ti wá ti pẹ́ ṣùgbọ́n ó ti mí lọ́ọ̀lẹ̀ gbọ́n. ọpẹ́ ní fọ́lọ́run. ìkàwé àgbọ̀n la máa gbọ́njú kò jọwọ́ èyí. ṣùgbọ́n ètí irú gbogbo ọdún yìí ó ti mí jọ. mo lè mọ̀ pé ìjà tó máa tójọ́ mẹ́ta sí ni á tọ́jọ́ jù í lọ. alálẹ̀ wọn á ṣe bẹ́ẹ̀. àwọn bàbá wọn sí eru lẹ́dí ẹ̀fù tó yí ẹ ṣe. tó o kábíyèsí o. àwàkáwa àlífẹ́rù bá jẹ́ àmì ìfẹ́rù tó ṣe àjọ lágbára ọlọ́run. àṣẹ Èdùmàrè ẹ ṣe kábíyèsí ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa ilẹ̀ Àwórò oníbàjẹ́ gbogbo ẹ̀ ilé ìdarapọ̀ mọ́ wa lórí ètò gbogbo pátá ní rí o Prince Adéyẹmí Sulaimon Olúṣesí mọ́kíyò ẹni ẹ máa wo ẹkú ìyànjú làmì gbà o Surajudeen Afọlábí ẹ̀kí kábíyèsí ẹni kádé pẹ́ lórí ọ̀kí kábíyèsí gbogbo ẹ̀ ilé ìdarapọ̀ mọ́ wa Honourable Fẹ́mi Sakios Yusuf gbogbo yín nìkí ẹni kí ti gbé o ọlọ́mọ Plenty Ọbátúlà mo kí ẹ ti kẹ́ o ẹ̀yin náà ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ọlọ́fin àgbè wa ilẹ̀ Àwórò oníbàjẹ́ kábíyèsí o oúnjẹ àṣeṣe fún wa o mi ò ní ṣe aláìdé ti onítòtò òṣèlú díẹ̀ kan máa yà níbẹ̀ nítorí bóyá àtọ́ ti mi lọ sínú ìyanisípò mi ẹ̀sẹ̀ yìí ẹ̀rọ bọ́dún mi máa fi parí ìṣẹ̀yẹ àbọ̀ sí irú rẹ̀ a ṣe ṣàkíyèsí wípé ẹ̀yin lọ́balọ́ba lọ́kọ́kọ́ mi pé bọ́ bá pe ọ̀hún lọ́balọ́ba ọ̀pọ̀ ọ̀hún olórí ìjọ ọ̀hún ìmáàmù ogbó ọ̀hún ọ̀tọ̀kùlú ìlú lọ́kọ́kọ́ mi pè sọ́dọ̀ líjọba àkọ́kọ́ mi pè ó sẹ̀mí jẹ́ líjẹ́ pé ó mi dùn àwọn ọmọ Àwórì líjẹ́ pé bá bá tẹ̀ mú ọmọ wa kàn sílẹ̀ bó bá di pé ọba ti pe ọ̀hún líjọ́ lórí wa mú sọ́dọ̀ ibi lọ́ba ní kọ́ roko sí lọ́hùn tí mi roko sí gbogbo ìjà lára tí mi jà lè yí akàntí Ọlọ́run ní jẹ́ ká ṣe lásán bó bá ti máa gbọ́ ọkọ̀ tí máa padà wálé ká ní ibi bẹ́ẹ̀ yìí là máa ṣiṣẹ́ sí o gbogbo làálàá láti gbogbo àtìlẹ́yìn ọmọ wa láti ṣe gbogbo àkàntí pàbó ló tí mi já sí káì máa ṣe tọ̀tẹ̀ yìí gbà níjẹ́ wípé ìkúlẹ̀ bá sọ wípé ọmọ wa láàmì gbólí bẹ́ẹ̀ náà ló sẹ̀ máa rí níjẹ́ wípé gbogbo wa ṣiṣẹ́ tí àdúró tì kábíyèsí káì máa ṣe yẹ gbà o. ọ̀rọ̀ ló sọ wí dà ṣùgbọ́n amúkúlẹ̀rù rẹ̀ wọ́lá o. ó sòkè náà ń wọ òwòsàlẹ̀. tó o. torí ìṣèlú ló bẹ̀rẹ̀. ọ̀rọ̀ rí. àmì roko sẹ́yìn bọ̀ ń ṣòyẹ. ibi ẹgbẹ́ òṣèlú ló ti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láàmì roko sí. bẹ́rù wa bá jọ àmọ́ ẹbí àmì rè. bẹ́ẹ̀ni. ẹ̀tẹ́ ẹgbẹ́ òṣèlú lìwà lè jọba ẹ ti lè jí alátakò ṣebí ire ilé gbogbo à ń fẹ́ kó wálé. bẹ́ẹ̀ni. bírú bá jọ àmọ́ ká ti máa ṣe ṣùgbọ́n ìmọ̀ra tara ẹni ní nìkan ìyẹn ló pọ̀ jù ní. ìyẹn ti pọ̀ jù. máa fẹ́ gbàgbé ìjọba ní káwọn ọba máa ṣèlú ká máa dá sínú ọ̀rọ̀ òṣèlú. ọba ilé àṣẹ̀sílẹ̀ gbágbádá òṣèlú wọ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ju bíríkì bá ibi sì máa gbé gbà. ìtorí kíjọba àtẹ̀ṣe sọ pé ọba ò lè ṣe síbẹ̀ omi pè yí o. àwọn ọ̀kọ́lé wa sì yóò dì èyí ìlú là ń gbé. tó. ṣùgbọ́n olú ẹ ló mi fọgbọ́n ṣe. bẹ́ẹ̀ni. àmọ́ bú ṣe é sọ kámọ́lé ò ṣe é sọ. bẹ́ẹ̀ni. àwọn iléeṣẹ́ ìjà síwájú olóṣèlú àwọn ilé òfin wa lọ̀rọ̀ sọ. ibi lọ̀rọ̀ gbé wà gan-an ìbẹ́nìyẹ wa. ẹ kú ohun kábíyèsí. tó bá jẹ́ àwọn ìjà síwájú bá fún wa lọ̀rọ̀ sọ à á lè dúró sí bọ̀ ń ṣe yẹ. àwọn ló ń pàṣẹ ìṣàwá àṣẹ náà pa láàmú àtẹ̀lé o. bóyá bá fẹ́ la káwọ́ pè ilé ẹyin aláwùsá ẹ̀bùn mọ́sàn. a farabalẹ̀. àwọn olùjà síwájú yẹn á gbọ́ wọn máa sọ. níbi ìmọ̀wù á mú ìsìnkì máa fi. torí àgbàlagbà gbẹ́dọ̀ kan máa tì ó gbọ̀ngbọ̀n.
ṣùgbọ́n bí gbogbo wa bá lè ferú jọ àwọn aṣíwájú yẹn wọ́n bá pè wá ká pọ̀bì ké fòun wá àmọ́ bí àjọ máa lọ kọ̀rọ̀ ṣe rí ìrẹ́wẹ̀ àkọ́rọ̀ lẹ́sọ àgádágodo òkúnú wá àwọn lóníkàlùkù àbí ṣe ọ̀hún sọ bí ọ̀hún lọ fún wa ẹ̀ẹ́kàn ti gbọ́ lòkè lọ́hún là. wípé ọ̀rọ̀ yìí dà. àwọn kan ti ṣeré wẹ̀ ẹ̀ẹ́dáṣẹ̀ kẹ́ ẹ̀fẹ́ kàn tí ó gbọ̀ngbọ̀n adákẹ́ o. ọ̀rọ̀ ṣe yíyí rọ. kábíyèsí ọjọ́ sá máa ṣèyí dà o ìtorí kínní yìí ṣe yé bá a bá sún ṣòkòtò wa dáadáa àwa ọmọ ẹlẹ́ran wa mi jẹ gújù àtẹ̀mí sọ wípé lèyí lèmi bọ̀ yìí fúgbà àkọ́kọ́ kí gbogbo wa tẹ̀ kọ́kọ́ dúró lórí ìṣẹ̀wá káwa sọ pé ibi láàmì lọ rèé ikú lìbá máa tẹ̀yẹ yọ kí tẹ̀yẹ yọ káyìí máa ṣe gbà bá a bá tẹ̀ kọ́kọ́ ṣe fún àkọ́kọ́ mo mọ̀ wípé bó bá máa dì mí ọgbọ̀rọ̀ wa ro kábíyèsí. ẹ sì máa ṣe àforílàkú o ìyẹn ló kù o nǹkan náà mi tẹ iṣi lọ́rùn adẹ́lì máa lọ kálára o ẹ̀sìn mi gu wálé o. ọ̀rọ̀ rèé. níbẹ̀ gan-an dọ̀rọ̀ wa. ọ̀rọ̀ rèé. àṣìkà jọ pobì kéfù wọn á wá. lé ọ̀rọ̀ wí ìṣòro ọjà. ṣe é fùjà ṣe. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ pé àwọn àlejò ti pọ̀ lérí wa ju àwa ọmọ líle lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ìbò náà ṣe pé ọ̀kọ̀ọ̀kan náà máa kà á. ọ̀kọ̀ọ̀kan láwọn. àwa mèlú jẹ́ ọmọ líle ìlú lígbọ́n. ẹ̀ta hóró. ìyẹn ló ṣe jẹ́ pé àfúkàfù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe orúkọ ògbóliwa ohun afẹ̀sọ̀mú kò ń bàjẹ́. ìyẹn ní màá fẹ́ ká ṣe àáfẹ̀sọ̀mú là o. ọlọ́fin àgbè wa ṣeé ṣe fún wa. àṣẹ. ilẹ̀ àwòrò ní bàjẹ́. ìyá ṣe wẹ́rẹ́. ẹ kábíyèsí ẹ bá mi dúró sórí ìlà ẹ̀mú mi bọ̀ ẹ bá mi dúró síbẹ̀ gbogbo ẹ̀yà ara ilé pápátá nọ́mbà alẹ́ lè pè wá sí airtel wa ó wà ní ìfòlẹ̀ ti pè sí bóyá àlékúlá máa béèrè lọ́wọ́ kábíyèsí ọ̀rọ̀ ní kábíyèsí sọ yìí o àfi bàbá máa tanra wa o ọ ní kinní yìí agbára wà lọ́wọ́ ìjọba lọ́hùn ẹ̀sìn máa ṣíwájú ẹni ló bá ní lọ káwọ́ sí ìròjọ́ láláwúsá yé káì máa ṣe gbà ká lè mọ̀ pé iṣẹ́ wà níwájú wa làwórì iṣẹ́ wà níwájú wa gbogbo àwa ọ̀tọ̀kùlú ìlú ẹ jẹ́ ká pera wa dè sílé ká fi mọ̀ ṣe kó ṣó ọlọ́fin àgbè wá ṣeéṣe fún wa mo kí gbogbo ẹ̀ lè darapọ̀ mọ́ wa lórí ètò mo kí gbogbo pátá nìrí o akápò Ibrahim gbogbo ìnìkí adéfowó pé orí owó gbogbo ìnìkí o gbogbo ìnìkí gbogbo ẹ̀ lè darapọ̀ mọ́ wa lórí ètò èrò pọ̀ lè ní gbogbo àwọn èèyàn mi kí kábíyèsí libi kẹ ọmí kí kábíyèsí Prince Adéyẹmí Sulaimon Olùsí ẹ̀yin náà ẹ wà pẹ̀lú wa ọlọ́fin àgbè wa ilẹ̀ àwòrò níbàjẹ́ a ṣeé ṣe fún wa àmì bọ̀kínà ẹ jẹ́ kí a tó gbọ́ ìpolówó wa yìí àmì bọ̀kínà. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún ara ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbogbo wa látòkè wá kádẹ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kànlébi àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yà ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yèmí fàfàsẹ́yìn fún wa kádẹ wọ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813-920-4812 ímeèlì wa nílẹ̀ Àwórì@gmail.com ẹ̀bí kẹ́ ẹ kàn sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. èyí tẹ́ gbé kalẹ̀ yìí òkè lẹ́mìí sí òkè lẹ́mìí máa lọ́wọ́. ètò yìí nílẹ̀ Àwórì ètò tó ṣe pàtàkì gan ni káwọn ọba wa kan bá wa dìde sí láti gbé yín lárugẹ àtàwọn baálẹ̀ mò ń rí inú mi máa ń dùn pé
ètò owó lómi lọ yìí ètò Àwórì ètò yìí dá púpọ̀ jù. ìmọ̀ràn tí wọ́n fẹ́ gba gbogbo àwọn ọba wa àtàwọn olóyè ni pé kí agbárùkù ti ohun tí ẹgbẹ́ dání kó má bàa padà kú lọ́la. ètò iṣẹ́ ìdíje sí Olúwa fún iṣẹ́ ní ìdíwọ̀ kankan nípa rárá ẹ máa bá ṣe yẹn bọ̀. ẹ jẹ́ ká gbógo Àwórì ga o ẹ jẹ́ ká gbógo Àwórì ga o ẹ̀yin ọba aládé o àtolóyè pátá o ẹ wá ṣèrànlọ́wọ́ o mo fẹ́ máa gbógo Àwórì ga. ohun wa káàtì ẹgbẹ́tò Àwórì lárugẹ ṣùgbọ́n àwọn ènìyàn wa àwọn fẹ́ ṣèrànlọ́wọ́ lé lábúwa ni. wọ́n yé kàn wálé gbogbo ohun tó yẹ ká ṣe lè lò ká jọ pawọ́pọ̀ ká ṣe. ẹ̀bẹ̀ kan fẹ́ gbọ́ ọmọ Àwórì ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí àbá máa jẹ wá. mo dẹ̀ fi àkókò yìí mo fi súre fún ẹ̀yin nílé Àwórì tẹ́ ń gbé àṣà Àwórì ọmọ Olúwẹ̀hún ní arugẹ ọkọ ọba àdàbà ní ṣáyín lẹ́sọ̀ ẹ máa lọ́ọ́rẹ́ ẹ máa bọ̀ọ́rẹ́ o. ẹ̀ka ilé mi làkàkà pé kí ètò yìí kí a ga kí àwọn Àwórì ká jókòó ẹ̀ka yìí tí ó bá ní pé èṣù yìí méjì náà mo ní gbogbo ọkọ̀ yìí tì. kí ṣe máa jẹ́ rẹ ọ nígbò kọ̀ọ̀kanú àti làṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ló máa rí a ò nígbò kọ̀ọ̀kanú àti gbogbo ọmọ Àwórì pátá ti létoko ire bẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmọ́ máa rí kí ẹ ṣe jẹ́ eré wẹ́ ẹgbẹ́ ọ̀hún nọ́mbà alẹ́ lè pè wá sí òun lómi lọ lójú ẹ̀rọ wa MTN wa kò lè lọ ìyẹn wà lórí iṣẹ́ lọ́wọ́ kí ẹ ṣe jẹ́ eré wẹ́ ẹ lè pè sórí Airtel wa ó wà lífò ẹ bá máa pè sórí ìyẹn ó wà líbẹ̀ ẹ ṣe lè pè lórí WhatsApp wa tìkẹ́ náà ìyẹn náà ó lè wọlé fún òun lè wà ní òkè òkun lọ òun kí ẹ ṣe jẹ́ eré wẹ́ kò wá sí olú ìkéré lẹ̀ ti fi rìn ètò yìí lọ́wọ́ ẹyẹ àgànlá ẹ jẹ́ ká jọ gbé gbogbo ọmọ Àwórì lẹ́tọ̀ yìí wà fún Àwórì Ògùn Àwórì Èkó ẹ̀rí ní mi pariwo ẹsẹ̀ yìí ọ̀hún ẹgbẹ́ wa olúwa ìlú èbó lọ́hún kẹ́ ọ ní kí máa nìṣó wípé ètò yìí ó ti di gbogbo wa là kò yọ ẹnìkọ̀ọ̀kan sílẹ̀ kì í ṣe Àwórì ń pé èmi ti bí irọ́ o Àwórì láwórì mi jẹ́ gbogbo alẹ́ tó ìwà fún ẹ jẹ́ ká jọ gbé ká lè délẹ̀ lérí ọlọ́fin á gbé wa ká dúpẹ́ lọ́wọ́ òun lè sọ pé ká máa nìṣó ká dúpẹ́ lọ́wọ́ òun eré bẹ́ẹ̀ ilé ojú gbogbo àṣẹmọ́ máa rí iléeṣẹ́ gbogbo ọ̀ ní bàjẹ́ ẹ jẹ́ ká dòwò pọ̀ lórí iléeṣẹ́ wa kí gbogbo àjọ kí a máa dún yùngbàyùngbà kí ẹ ṣe máa jẹ́ eréwẹ́ nọ́mbà ilé ilé fi fowó sí fún wa fún ìrànlọ́wọ́ iléeṣẹ́ yìí fún ètò yìí òun ló wà lójú ẹ̀rọ alágbèékáwá lẹ́mí wòye kò sówúlì kéré àṣẹmọ́ lórí kí ẹ ṣe máa jẹ́ eréwẹ́ màá padà sọ́dọ̀ kábíyèsí o ẹ kú dúró ẹ má bínú ká ṣe mí ṣe rẹ o ọlọ́fin á gbé wa a ṣe é ṣe fún wa mo tọ́ máa sọ yìí àwọn ọmọ wa ń lì tí lórí ọ̀fẹ́ lẹ̀ ti wà lókè àmì rí wípé ìgbà mi ọ̀mí bojúwe yìí ọ lè ṣe ẹ̀mẹ́ta lórí ipò líjẹ́ wípé ibi lọ́gbé jáde wà kẹ́ kì í ṣe rì a lè fi júwe oríṣiríṣi káì máa ṣe gbà àwọn ọmọ wa líjẹ́jẹ́ wa lítẹ̀jẹ́ pé Ọlọ́run fún lórí ọ̀fẹ́ lẹ̀ ti wà lókè ẹ bá wa gbà wọ́n lè mọ̀ràn kọ́ máa wo iyì torí ilé làbọ̀ sí mi oko ilé làbọ̀ sí mi oko ẹ bá wa gbà wọ́n lè mọ̀ràn. torí ọ̀rọ̀ lẹ́nu sọ ó dá ipò wíìlì dá dé ni pé ẹlẹ́ aṣọ lẹ́nu ó sọ àpò yàkọ́ ẹlẹ́ aṣọ konù ó kọ àpò ibi. àwọn ọmọ ló ń sọ wí fújì ìṣòro òun rèé nìkan máa lọ ṣé àwọn aráalé ló rọrùn lọ àwọn bàbá ọkàn ló wà lókè lìfú kàn wá lọ. ọ̀rọ̀ tó rí ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀. ọ̀rọ̀ rí. ìyẹ́jọ́ òun ló gbówó sí ló kàn ìṣó ọ̀hún wà lè yíwún. gbogbo tiẹ̀ ìkàn dé ibẹ̀ náà máa kọ́kọ́ máa la pẹ̀sẹ̀. kákọ́ lọ forí balẹ̀. ọ̀hún sì kọ́kọ́ la ṣe ẹ́ náà. ibi ilé ọ̀rọ̀ wíì ti bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ò wá rántí pé ilé ló jà bọ̀ sí mi oko. ilé là ọ̀nà òṣèré. èèyàn ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bù ṣe ẹ̀ tí wá lé éèdè pọn. èmi á bẹ̀ wọ́n kọ́ mi fọgbọ́n ṣe. bọ́n mi jẹ méjì kọ́ mi jọ kàn sí èyí ilé káwọn pé kàn dé ìyẹn náà máa bọ̀ abá. àmọ̀ràn ni mi fún un lérè. Ọlọ́run á jẹ́ kí ọ̀hún èèyàn wa ń gbọ́ o Ọlọ́run á jẹ́ kó gbọ́. wọ́n ṣe méjì sí bí ọtí kan jù ọkàn sílé
ọmọ ṣe wẹ bẹ́ẹ̀ ni kì í ṣe yẹ kí ríre wẹ̀. ọ̀rí pàwọn lílé. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n káwé di ejò lè kọjá lórí òkúta. lé ò nípa. yóò nípa ìyẹn lè ò dáa. ìyẹn pọ̀ lọ ó pọ̀ lọ àmọ́ bí àga náà bá ga àdánwò bí ọyọ́ bá tí mi dán wọn tí mi gbọ́ kú láyè mi sọ lákò tí yé wá sí o. kò dáa rárá o ó kù jẹ́ kí àtó. ọlọ́run á jẹ́ ká gbọ́ kọ́ àwọn èèyàn wa ń gbọ́ òun làmí sọ yìí ariwo náà làmí pa yìí sẹ yìí ètò ìmí èèyàn. alétí àgbọ̀. ìtorí òun náà làmí sọ tọ̀tọ̀tàn yìí sẹ yìí àti ká bá máa wọ ọdún lè ń bọ̀ sẹ yìí eré àtọ́mayàn òun sì pò láà máa dúró gbó kiri kọ́ yé kọ́ máa jẹ́ kí làálàá àwọn èèyàn kí máa já sásán ká má máa kábàámọ̀ pé kí mú wa gbé òun jáde ọlọ́fẹ́ á gbé wa o. ẹ ṣe kábíyèsí mo kí gbogbo ẹ ilé darapọ̀ mọ́ wa lórí ìlà o àwọn èèyàn darapọ̀ mọ́ wa o Àlàbí alápẹ́ ọ̀hún náà wà pẹ̀lú wa lórí ìlà gbogbo Ìnìkí pápátá gbogbo ẹ ilé darapọ̀ mọ́ wa àwọn èèyàn pọ̀ lórí ìlà pẹ̀lú alẹ́ ní Surajudeen Afọlábí gbogbo Ìnìkí àwọn èèyàn kí kábíyèsí ọmí kí ilé bí ó gbó àwọn èèyàn kí ọmí ṣèbà forí adé lọ́tún lòsì ọmí kí yí ọlọ́ọ̀fẹ́ wa gbé wa á ṣeé ṣe fún wa láṣẹ Èdùmàrè. kábíyèsí oúnjẹ o ẹ ṣe fún àkókò yìí lẹ fi sílẹ̀ fún wa o. ẹdúpẹ́. màá fẹ́ kẹ́ wá gba àwa ọ̀dọ́ lè mọ̀ràn ìtorí púpọ̀ nú wa èyí làmí dá sí ìyẹ̀kẹ́ òkèrè kẹ́ ẹ gbà wá lè mọ̀ràn ká mọ́mọ́ ẹni làmí ṣe ọ̀hún ògbóni wa mi ṣe lọ àwa mi ṣe bọ̀ àì gbọ́dọ̀ ṣe dáadáa là a gbọ́dọ̀ ṣe dáadáa tinú mi ní máa ṣe ó pọ̀ jù fún wa ó pọ̀ jù fún àwọn ọmọ wa àjà máa bójú èyí lìgbà mí títí ó máa ń jẹ́ kí kú nù wá ẹ gbà wá lè mọ̀ràn káàsì ẹ̀mọ́ ọmọ ẹni láàmì ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ ogbó omi bàwá rere jẹ́ là o. ibi ò ti parí ẹ̀ ní ti máa bẹ̀rẹ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ omi bọmọ rere jẹ́ ìyẹn ẹgbẹ́ nàmíkó gbọ́n àwòká aṣọ́ra ká yẹra líní torí pé ọmọ mi bá pèlè ìyá rẹ̀ ké ṣaṣọ mú ó yẹ ká máa rántí ilé láti jáde ilé Àwórì àwọn bàbá wa lórúkọ ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ni ọmọ ẹ̀ sì wọ̀ wá ọ̀n béèrè lórí ọmọ kí bàbá rẹ̀ tì mí hùwà ọmọ kí bàbá rẹ̀ tì mí hùwà ìyẹn náà ṣe ń sọ pé ṣọmọ lágbájá ló wà létọ́ ṣọmọ bá ṣe ń bè lọ́wọ́ òní ọ̀wẹ́ kí ìfura torí pé kò hùwà bàbá rẹ̀ náà ń sọ rẹ̀ kí gbogbo ẹ̀yọ́ ọmọ wa kẹ́ ẹ farabalẹ̀ ká máa rántí ibilẹ̀ tí jáde ilé lẹ̀ tí jáde wá igi rere kò ń sèso burúkú ìyẹn ló ṣe pàtàkì jù bẹ́ẹ̀ bá ti rántí ibilẹ̀ tí wá kò sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ a lè fọwọ́ sọ̀yà pé ọmọ wa lè wà wọ́n kì í ti jí àti òfò àpò rọrí ó sọ̀gbà dísù ó ṣe orúkọ lèmi jẹ́ ẹ̀kọ́ ó ti bàyàn lérú kan yé a máa bẹ̀wọ̀n orúkọ ni bàbá òsọ̀hún náà tó ń jẹ́ ìyẹ̀kẹ́ tó burú orúkọ ni bàbá òsọ̀hún nílé ọ̀tọ̀ lẹ́ẹ̀dẹ́ta lọ́rin méjì ọ̀tọ̀ orúkọ ẹ̀ omírólì gbogbo tìrílà máa rántí orúkọ nìyá ẹ̀ ni ò sọ wá ni bàbá ò sọ wá ká méjì jẹ́ káàsẹ̀ rántí pé agbẹ́dọ̀ bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà. agbẹ́dọ̀ bọ̀wọ̀ sáàgbà ó dọ̀nù ẹ ní wà lórí ìlà yẹn mò ń bọ̀ mò ń gbọ́ yíká bíi. ọmọdé ògbẹ́dọ̀ máa ṣe pé ru àgbà mírù. bẹ́ẹ̀ni. kí wọ́n máa bọ̀ fàgbà ká máa rántí pọ̀ ká wọ́n máa dàgbà. kí ẹ ṣe jẹ́ rẹ. apèyìnpo lèyí àgbà kí ìtọ́jú àdá rẹ. ilé ọmọdé máa palẹ̀ yìí tẹ́ ẹ̀kẹ́rẹ́. bàbá ti ń ṣe yẹ. bẹ́ẹ̀ni. kẹ́kọ̀ọ́ yóò rà lílé kébélé ìlìta yẹn ò dáa tó. bẹ́ẹ̀ni. ẹ̀mí ìfọ̀rọ̀ làgbà lílé dẹ̀ má gbé bọ́ síta ọ̀rọ̀ líyẹ kẹ́ ẹ sọ lílé ẹ̀ ní sọ lílé ẹ̀ la gbé sórí afẹ́fẹ́. ká gbé sóde ká máa fẹ́ dí ara wa sóde. ká máa wá ṣe gbogbo fẹ̀yẹ kò dáa tó ẹ sì dúró wẹ́ ná. ẹ ṣe kábíyèsí
ọlọ́fin á gbé wa á ṣeé ṣe fún wa. àṣẹ. ẹgbẹ́ àwọn ilé nọ́mbà lẹ́ lè pè sí kọ́ọ̀lù mi wọlé gbogbo àláwà lórí ọ̀rọ̀ yẹ ẹ lè pè wá àṣẹ yìí nọ́mbà lẹ́ lè pè sí Airtel wa òun ló ń lọ lórí ẹ̀rọ alágbèéká wa yẹ òun ló ń lọ ẹ̀rọ alágbèéká wa yẹ òun ló mi lọ yẹ ọlọ́fin á gbé wa. àwọn èèyàn wa mo mi gba àwọn àtẹ̀jíṣẹ́ kan bí kíní yìí mi sọ̀rọ̀ lè yí kétékété àmì gbọ́ lè yí o ẹ̀tọ́ bá wo ọ̀dọ́ ìlọ àmì gbọ́ lè yí kétékété torí káṣe mi ṣe iná láàmì wo bẹ́ẹ̀ náà ni dóná nẹ́tíwọ̀kì mi ṣe pálapàla ṣùgbọ́n àmì gbọ́ lè yí àmì gbọ́ ó sì já kétékété ọlọ́run á gbà fún wa á ṣeé ṣe fún wa. ẹ lè pè wá sórí Airtel nọ́mbà wa ẹ lè pè wá sórí ìwé ìṣẹ̀ yìí ó wà lífò ẹ ti fi bá kábíyèsí sọ̀rọ̀ ká tó kò lórí ètò yìí a sì ní ìṣẹ́jú bíi mélòó kan lórí ètò yìí ká tó kò lórí ètò yìí kí ẹ ṣe jẹ́ ẹrẹ́wẹ́ mọ̀míbọ̀ kíná mọ̀míbọ̀ ọlọ́fin á gbé wá. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún ara ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbọ́gbé wa látòkè wá kádẹ̀ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò Ọ̀kànlébí àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà nílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yèmí fàfàsẹ́yìn fún wa kádẹ̀ wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813 920 4812 ímeèlì wa nílẹ̀ Àwórì@gmail.com ẹ̀bí kẹ́ẹ̀kan sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. kí ẹ ṣe jẹ́ ìríwẹ́ ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ ire bẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú àmà rí gbogbo ilé wa lórí ìlà gbogbo ipátá ní rí o gbogbo ipátá ní kí ẹ ṣe gbogbo ipátá ní kí mọ́nítà aṣọ òkè ẹni kí ti gbé ẹkú ètò ìyànjú làmígbà gbogbo yín ní kí gbogbo ilé darapọ̀ mọ́ wa lálẹ́ gbogbo yín ní kí ọlọ́fin àgbè wa a wá ṣeéṣe fún wa a ò ní ṣàṣetì ó sọ pé nẹ́tíwọ̀kì kẹ́ fẹ́ máa ṣe mọ̀nàmọ̀nà lálẹ́ ìkọlọ́run kì í ṣàánú wa là kábíyèsí ṣì wà lórí ìlà bóyá abárẹ́ni lè máa pe wọlé ìgbàlá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àwọn pè kan mi wọlé àmì sọ̀rọ̀ lọ́wọ́ gbà ẹ ló yẹ òun lè jẹ́ kí a gbé ìpè yẹ bàbá rí ẹni lè bàbá pè wọlé kábíyèsí ṣì wà lórí ìlà pẹ̀lú wa níbí nọ́mbà lẹ́ lè fi pè wá òun lómi lọ yẹ Airtel wa ẹ lè pè sórí ẹ ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa ire lójú owó mi rí ire lójú gbogbo àmà rí mo nítorí ṣaláì polówó ọmọ wa yóò mọ́nítà aṣọ òkè ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ wa là ẹ jẹ́ kí àjọdòwò pọ̀ iléeṣẹ́ ń wà ní ẹgbẹ́ dálọ̀ ọ̀hún iléeṣẹ́ òun gbé wà ọ̀míràn ṣọ́fọ́ba ọ̀míràn fún ìjòyè ọ̀tọ̀kùlú èlò kọ́ọ̀ṣe wà lọ́ṣọ́ ìgbéyàwó gbogbo ẹ lókè òkun lọ́hún ọmọ òun ògbó yan ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Àwórì ọmọ wa lè yé wa ẹ jẹ́ ká pọ́nkú wa lé o ẹ jẹ́ ká pọ́nkú wa lé èyíkú ti wá ẹ jẹ́ kí jọ wá lójú òun ló dáa kí ajé àmà gbájẹ warawara kí ẹ ṣe jẹ́ rẹ ọlọ́fin á gbé wa ilẹ̀ Àwórì ní bàjẹ́ ẹgbẹ́ dá lọ́hún lọ́gbé wà ẹ mọ́níṣẹ́ aṣọ òkè ẹ bá wọn dòwò pọ̀ kí ẹ ṣe jẹ́ rẹ wẹ́ o kábíyèsí o ẹ ṣe fún àkókò ilẹ̀ fi sílẹ̀ fún wa o làṣẹ Èdùmàrè àkókò ti yíyí ìlú Ìlógbò a máa gbèjò owó a máa gbèjò mọ́. àṣẹ. aboyún àwọn máa bí wẹ́rẹ́ àgbọn a máa tọ́ wà lábòsùn. àkókò tí iye àtùbà àtùṣe làṣẹ Èdùmàrè. mo kí iye torí pé àkókò ilé fi sílẹ̀ kò rọrùn ṣùgbọ́n nínú ẹ náà ẹ jọ àyè sílẹ̀ fún wa lẹ́tí lè rí wípé ẹ bá wa dá sí ètò wa lálẹ́ yìí. ẹ̀yára lé a sì ní bí ìṣẹ́jú 5 kan lè bí bàbá ríyàn lè bá máa bá
bá pè wọlé bá ògbóni wa sọ̀rọ̀ ọ̀ṣùwàlẹ̀ orí ìlà pẹ̀lú wa níbí kí ẹ ṣe jẹ́ rẹ màá tọ́ padà sí ti Candid ẹgbẹ́ wa gbogbo ẹ̀yọ́ ọmọ Àwórì líwàlẹ̀ yóò di tílé tó kó ẹ gbọ́dọ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí káàjọ máa kọ́ ọmọ lùbọ́là o ó ṣe pàtàkì fún wa o ká bá wà lójú kóṣo ọ̀rọ̀ wa tètè lójú tú bá wà lójú kóṣo bí gbogbo bá wà pọ̀ á tètè lójú tú ìyẹn àwòkọ́ṣe lè dá ló wáyé káwa ti lé wa wò ìtorí kúlì bá lè mú wọn mọ́ wa ń lọ́ọ̀ lè gbẹ́gbẹ́ sílẹ̀ ọ̀sẹ̀ mi ṣe àyájọ́ ọjọ́ Àwórì lè yí ó di lọ́hún àwa líwa lílé lè yí wọ́ kí ìgbàlérúwa oko eruwa oko sójú kóṣo kò jẹ́ ká lè rí kọ̀ọ̀kan ṣe ó yẹ ká péjọ kí ipa gbogbo ọmọ Àwórì pọ̀ àwa líwa lè yí ọ̀hún líwa lè yí ó dí mí ṣe ti ń kí ti dé tiwa lè yí bàbá wa Ọ̀ọ̀ni Ọ̀jájá ọba wa pápátá ọ̀hún tẹ̀wá tó wá ṣe Ògún fún mi ní rédè ọ̀hún gbé sílẹ̀ kalẹ̀ fún wa àti mi ṣe ẹsẹ̀ yóò mi tó mẹ́ta ọ̀sẹ̀ níyẹ̀ òdiwọ́ ti Àwórì dè bàbá máa gbé yẹ kalẹ̀ fúnra wa lélẹ̀ yìí ẹ jẹ́ ká mú kàn ṣe ẹgbẹ́ wa ọlọ́fin àgbè wa ṣe fún wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ o ẹ̀ ló à á nípe o ó gbèrè wẹ̀ sí mi bá wa sọ̀rọ̀ o. Ògúnṣẹ̀yẹ láwọn láti àtàn. ẹ máa wo. àrò kìtì gbé o. ó gbèrè o. ẹ kú ètò. Ọlọ́run ló mi tó yànjú láàmì gbà o. ọ̀gá àmúlọ́wọ́ máa fún wa ṣe o. àṣẹ Èdùmàrè kábíyèsí wà lórí ìlà o. ó kábíyèsí. àwọn náà ni má bèrè lẹ́nu àwọn náà ni má bèrè kí wọ́n ṣe wà lórí ìlà. àwọn mi gbọ́ yìí. ok o aláìlúwà kábíyèsí o. oúnjẹ o. àpò ọjọ́ mẹ́ta o. oúnjẹ o. báwo lára o òdòdó oníṣòwò kó má nájà kókó lọ́ra tálẹ̀ o. ní sàárẹ̀ ògbóni. àṣẹ Èdùmàrè. àwọn alálẹ̀ a máa wà pẹ̀lú yín o. àṣẹ. àṣẹ o. ẹ kú ọròyìn ọjọ́ sí. àdúpẹ́. ọlọ́run àforíjì wọn bàbá. ẹ kú ètò ẹ kú àtúnṣe ìlú. Ọlọ́run a máa gbà fún yín àárín lọ́balọ́ba nílẹ̀ Àwórì ò ní dàrú. àṣẹ. àárín lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ò ní dàrú. àṣẹ. ṣe gan gbogbo bó ṣe ń lọ lọ́tún lọ́sì ọba níbí ọba lọ́hùn-ún tí ẹ̀ ń sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Ọlọ́tà tí gbogbo ẹ fi ń bọ̀ sí àwa náà ń dúpẹ́ léyìí tẹ́ ẹ ṣe fún wa látàn tiwa náà ń bí ẹ ṣe o. ọpẹ́ àtẹ̀sí mi bọ̀ lórí tiẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣe gan bàbá ẹ ṣe gan ẹ kú àdúró tì wá o ẹ kú gbàwọ̀ sí mọ́ra tó fi dòun ẹ kú múlẹ́rọ́ torí bẹ́ẹ̀ ṣe tó ẹ̀yin lẹ́tọ́ tó fi dòun títí dèmí tó fi di pé ó di bẹ́ẹ̀ ṣe fẹ́ tátàn ọba tí ẹ bá fọkàn balẹ̀ bí báwọn tó ní àtàn ò ní bọ́ sí nírọ̀rùn bẹ́ẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú yín bàbá. àṣẹ wa. àtẹ̀yìn àtọlọ́tà ẹ̀ ní ṣe tí ẹ̀ ní ṣe tẹ́ o. àṣẹ Èdùmàrè. àárín yín ò ní dàrú ní gbogbo ilẹ̀ Àwórì Ọlọ́tà á kó gbogbo ilẹ̀ Àwórì Ọlọ́tà á kó wọn jẹ pẹ́ kò ní dàrú lórí wọn ilẹ̀ Àwórì arójú aráyè lórí Ọlọ́tà. bàbá ẹ ṣe gan ni mo ní kí n gbọ́hùn yín kí n ṣẹ́ lù sí ni o torí mo jáwọ́ ètò láàrin ni mọbi tí ẹ ti bẹ́ tòde ni mo ṣe jáwọ́ láàrin. ẹ ṣe ògbóni. ọ̀rọ̀ àìsàn ẹ ṣe gan o. ọlọ́fin àgbè wa ṣe fún wa ẹ ṣe kábíyèsí o ẹ ṣe fún àkókò ilé fi sílẹ̀ fún wa ilé àtọ̀nà níbàjẹ́ o inú wa tẹ̀mí dùn lérújọ́ mẹ́ta yé ọba kan tí mi pọ̀ sí là kọ́ mi jẹ́ lèkó lọ mi jẹ́ lògùn. a máa pọ̀ sí ní àwọn náà. kọ́lọ́run wa tó wá fìfẹ́ rẹ kó fi so wá pọ̀ lílẹ̀ Àwórì. àdúrà láàmì gbà rẹ ká pọ̀ náà láàmì gbó kí ìmọ̀ wa ṣe kó ṣó ìyẹn ló ṣe pàtàkì ẹ pẹ́ fún wa o kábíyèsí ẹ wà ní pẹ́pẹ́ yà ẹ lífa ìsàn lùgbà o ẹ ní báwọn náà jà wàràwàrà. lórí ètò wa yìí bàbá ti wá sórí ètò yìí mọ́nítà ṣọ́ọ̀kì ọ̀mí ṣe gbogbo àlejò wa lé oge ṣáìsì fìlà yìí màá gbàlè ètò ọ̀sẹ̀ yìí màá pè yé màá fi kàn yín lára ọ̀hún ní màá kó fìlà wá fún l'Ògùn state títí mi pọ̀ lọ́rùn mi bí gbogbo fìlà ọ̀hún ló ti wà lílẹ̀ lè yí lọ́wọ́ wa
màá mọ kí ṣe máa dé ọ̀dọ̀ yìí lágbọ́ ọlọ́run n bá ti rí pa ti ọlọ́ta lọ́hún gbogbo kíkí náà ṣe máa rí dọ́dọ̀ yìí màá mọ kí ṣe máa jẹ́ kí ẹ ṣe jẹ́ ríwẹ́ ẹ ṣe o kábíyèsí ọlọ́fin á gbé wá o. ó dàárọ̀ o. mo wá fẹ́ kẹ́ gbàdúrà kẹ́ fi ru àṣẹ súre fún ètò yìí kẹ́ tó máa lọ. lágbára ọlọ́run ẹ̀yìn ọwọ́ ya tó rí. àṣẹ. ẹ lè kú sọ̀nà pé fí. àṣẹ wá. ẹ ṣàṣeyè. àṣẹ. ẹ fún yá. àṣẹ. ẹ fura. àṣẹ Èdùmàrè. wẹ́ẹ́ ló máa jẹ́ o. àṣẹ. ẹ máa lọ rè ẹ máa bọ̀ rè. àṣẹ. ẹ lérì níjọ́ lébi máa pọ̀nà. àṣẹ. àṣẹ wẹ́ o. àṣẹ. kẹ́ ẹ̀ ṣe rí àrọ́ ti rọ̀ mọ́ kí ẹ̀ ṣe máa jẹ́ rí wẹ́ o. ẹ ṣe kábíyèsí ẹ wá yé òkòso olè kéré lẹ̀ ti fi tiwa lè yí o àwọn ọmọ yí o ọlọ́run á gbà fún wa o. àṣẹ rẹ. ẹ ṣe o ire o. ó dàárọ̀ o. ẹ ṣe o ẹgbẹ́ àwọn ajẹ́ lè ní mọ̀míbọ̀ kíná. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún ara ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbọ́gbé wa látòkè wá kádẹ̀ fi èsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò Ọ̀kànlébi àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yìí mẹ́fà fàṣẹ́yìn fún wa kádẹ̀ wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813-920-4812 ímeèlì wa nílẹ̀ Àwórì@gmail.com ẹ̀bí kẹ́ ẹ kàn sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. kí ẹ ṣe jẹ́ rẹ gbogbo lọ́balọ́ba àtijọ́ ìbọ̀rọ̀kìnní ìlú gbogbo yí pátá lè tó yíwà fún kò sí fún ẹnìkan Àwórì ti ilé tó kó tó gun Èkó lẹ́yìn ó di ìkóṣoná láwà gbogbo alẹ́ ètò ìwà fún kí ẹ ṣe máa jẹ́ ríwẹ́ a jẹ́ ìbílẹ̀ àmàrí ti ènímọ̀ rẹ̀ màá tọ́ wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹlímì tí wàá lè yo akẹran onímọ̀bá ẹkùn ọba láńlẹ́gẹ́ mú kí ọlọ́ta ọba alápá ọba onímèké tìlú mèké mú kí gbogbo pápátá Prince Kenny Mr Kamorudeen Òjòlówó gbogbo yín ní kí o Mr Adébáyọ̀ Ibrahim ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn wa gbogbo yín ní kí Àrẹ̀mọ Olúkòsọ́kọ́ ò ṣe ẹ kú àtìlẹ́yìn gbogbo àwòwé ládùúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àtìlẹ́yìn ètò yìí Alhaja Balikis yáwa ẹ kú èrèkó délé o Mrs Dasliva yálé kan gbogbo pátá láàkí ẹ̀yin náà ẹ jù wá sílẹ̀ lìgbà kọ̀ọ̀kan gbogbo elókì baálẹ̀ lógbó ẹlẹ́gbà olóyè Amusa mú kí baálẹ̀ ẹ pẹ́ lórí àpèrè yìí o Adétutù Akéòsí gbogbo pátá nìkí olóyè Latif Kẹ́hìndé Sàákà aṣojú ọlọ́ta bàbá wa ẹ pẹ́ o ìgbà ọdún kò ṣọlá o yèyí aṣojú ọlọ́ta mú kẹ́ ẹ ti kẹ́ o gbogbo yìí mo dúpẹ́ lọ́wọ́ yìí Mr Ahmed Jamiu Adékúnlé Ògbónìyàn ti wà pẹ̀lú àti pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́fin àgbè wa á ṣeéṣe fún wa ilẹ̀ Àwórò níbàjẹ́ olóyè Latif Ọlọ́ládé Fárómi Bọ̀rọ̀kìnní tìlú Èwù olóyè ẹ pẹ́ lórí àpèrè o ẹ pẹ́ iná oyè yìí ẹ pẹ́ lórí ẹ kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ ọlọ́fin àgbè wa á ṣeéṣe fún wa mo kí Mr Ọlátòsìn Babátúndé Òjíṣẹ́ Olúwa Ayọ̀délé Ògúnbíyì Igwe one olùṣọ́ ìjọ Ọlọ́run a máa tẹ̀síwájú kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ ọlọ́fin àgbèwá olórí Ọmọ́tọ́lá ní olórí Ìdíọ̀kẹ́ mọ́ kí yó ọba Ìwòrò oníwòrò ọba Oníbẹ̀rẹ̀kó tìlú Ìbẹ̀rẹ̀kó ọba ọlọ́tọ̀ tí ọ̀tọ̀ Àwórì Ògún àwò mọ́ kí ẹ ti kẹ́ Tajudeen Fáróbí olóyè mọ́ kí yó àṣe pẹ́pẹ́pẹ́ ọlọ́fin àgbè wá kò ní bàjẹ́ jà fún authority gbogbo ní ìké mọ́ kí Mr Adétúnjí Fádínà àwọn ní aláṣẹ ti Àwórì tourism pápátá ògbóni àjọṣe wa ò ní bàjẹ́ àṣe pẹ́pẹ́pẹ́ làṣẹ Èdùmàrè gbogbo wa pátá àádélẹ̀ lérí làṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ gbogbo òṣìṣẹ́ nílẹ̀ Àwórì látòrí ọkùnrin dóbìnrin gbogbo ní ìké mọ́ kí gbogbo wa àṣe pẹ́pẹ́pẹ́ ọlọ́fin àgbè wá ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ mọ́ wá kí olórí oko pápátá Akínsí Jamiu olórúkọ ilẹ̀ Àwórì rẹ
ọ̀gá mi àṣẹ pẹ́pẹ́pẹ́ àlígbóra wa tí ó ọlọ́fin àgbè wá dìgbà líṣu kíní ibà jiná tán ọ̀ ní fi rántí wa lè kòtò kí ẹ ṣe jẹ́ ríwẹ́ ẹgbẹ́ wa mò ń kí wa ẹ láìkí péjì wa nílẹ̀ Àwórì mídíà wà bẹ́ YouTube wa nílẹ̀ Àwórì àwa bẹ́ Instagram nílẹ̀ Àwórì àwa bẹ́ ẹ tẹ̀lé wa Twitter handle wa nílẹ̀ Àwórì náà là kí ẹ ṣe jẹ́ ríwẹ́ Candid mo mi pariwo ohun tán gbogbo ẹ̀yọ́ máa Àwórì líwà lè yóò dí lọ òun ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí mo ti ka nọ́mbà gbogbo lẹ́ẹ̀lẹ́ fi pè wọ́n sí mo yí sọ́ọ̀lì yẹ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ká kí gbogbo àwa lójúkoṣo oṣùṣù ọwọ̀ àgbọ̀dọ̀ wà lójúkoṣo là ọlọ́fin àgbè wa ilẹ̀ Àwórì níbàjẹ́ àṣeṣe fún wa làṣẹ Èdùmàrè kọ́lọ́n wa dẹ̀mí wa sí di ọdún lè ń bọ̀ yìí là máa lọ ṣe ní Florida gbogbo àlójọ máa wà bẹ́ẹ̀ ti Àwórì dé ilé máa wáyé lè lu òkè òkun lọ́hún àṣeṣe fún wa ilẹ̀ Àwórì ní bàjẹ́ mo kí kábíyèsí ní ìgbàlà àlejò lè ní o aláìlúwà ọba Samuel Ojúgbélẹ̀ Onílògbò ti ìlú Ìlògbò Ọ̀tà Àwórì lọ́hún mo kí kábíyèsí ẹpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ fún àkókò ilẹ̀ fi sílẹ̀ fún wa ẹgbẹ́ àwọn ajẹ́bi ní màá rí mọ́lé alẹ́ eré yìí o tí rí tí dijọ́ mẹ́jọ èmi ọmọ iná lá o Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kú àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ abóyìnbó sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ gbẹdẹgbẹdò ọmọ nígbẹ̀sàmàlẹ́ ọmọ níkọ́ dájọ́ ọmọ lé ọwọ́ tí rí tí dijọ́ mẹ́jọ láwọn pàdé lórí ètò yìí mo sọ pé ire bẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú àmàmà rí o ó dàárọ̀ ire o.